wọ́n béèrè pé ṣé àwúrègbè-wá wà lóòótọ́? Kò sí nǹkan tí a ń pè ní àwúrègbè-wá o. Oṣólẹ̀ wà, àwúre wà, ṣùgbọ́n Yorùbá wọn ò nígbàgbọ́ nínú gbewá. Kí ni wọ́n ń pè ní gbewá? Gbewá ni irúfẹ́ oògùn tí àwọn kan ní wọ́n máa ń ṣe, tí ó jẹ́ bí oògùn owó, tí àwọn èèyàn máa gbé owó wá ká wọn mọ́lé, tí wọ́n ó gbé fún wọn báyìí. Irúfẹ́ nǹkan bẹ́yẹn kì í jẹ́ kẹ́mí ènìyàn gùn. Yorùbá ò sì mọ̀, Yorùbá ò mọ̀ rárá, nítorí pé ibi àwúre àti oṣólẹ̀ nìkan ni Yorùbá mọ̀ nípa rẹ̀. Yorùbá kì í ṣoògùn owó fún èèyàn. Àwọn tí wọ́n jẹ́ elédèkedè àti ẹlẹ́sìn mìíràn ni wọ́n kó irú nǹkan bẹ́ẹ̀ wá sílẹ̀ wa. Kò sífá tó sọ nínú odù rẹ̀ rí pé o ní láti lo nǹkan kan tó máa gbówó wá tó jẹ́ pé o ò ní ṣiṣẹ́, owó yẹn á kàn déédé dé. Kò sífá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí. So bó ṣe jẹ́ nìyẹn.